ìgbàkúgbà tó bá jẹ́ ní ọ̀dọ̀ yín ojú òní tì yín. Ẹ̀yin tí àwa tá a gbé Yorùbá Nation lọ́wọ́ inú mi dùn wípé gbogbo yín lè mọ àwọn èèyàn tí mo ti gbé wá ṣùgbọ́n mistake kan wà tí mo ṣe nígbà tí mo gbé àbúrò mi wá Digboluja. Mistake yẹn ó dẹ̀ ń dùn mí nítorí pé àwọn èèyàn tó ti pè mí wọ́n ti lé ní 30 tó ń béèrè ẹ̀ tó kò níyẹn ò kì í sábà ṣe mí kí n interview èèyàn kí n má gba nọ́mbà ẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé irú ọjọ́ yẹn tó bá jẹ́ pé ẹni tó kàn sọ̀rọ̀ lórí àwọn ni kò ní easy fún mi láti tún lè pè padà pé lágbádá mo tó fẹ́ súré rékọ́dù nǹkan kan o. So ìdí nìyí tí mo fi wá decide pé lẹ́nìí àákàn sọ̀rọ̀ ráńpẹ́ màá wá ṣẹ̀ṣẹ̀ gba nọ́mbà ẹ̀ bó ṣe yẹ kí n gbà so that gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé lágbádá ńkọ́ ẹ̀ ní nídìí láti béèrè lọ́wọ́ mi mọ́ ẹ̀ kàn máa pè direct sórí line rẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ bá sọ ẹ̀ bá sọ torí pé bó ṣe wà yìí kò sí inú àwọn tó ń sáré tẹ̀lé olóṣèlú káàkiri kí ní nǹkan interview àwọn èèyàn ẹni àwọn eléyìí ò sínú ẹ rí i pé ẹ lè rí lẹ́yìn eléyìí kò sínú àwọn tó ń sáré lé olóṣèlú káàkiri lọ́wọ́ kan tí mo dẹ̀ bí léèrè lọ́sọ gbogbo tinú ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation fún mi ìyẹn ni mo ṣe wá wò pé òkè bó bá tiẹ̀ ti wulẹ̀ kó rí ẹ jẹ́ kí n yà níjọ yẹn ẹ rí i pé ẹgbẹ́ kan lára àjókòó sí tàbí irú òní yìí náà ń sìn pàtí làwọn àbọ̀ tí mo ti pè tẹ́lẹ̀ so mo kàn decide pé òkè àìrẹ́ fún ọ̀tá lẹ́ẹ̀mejì ọmọ ń busy èmi náà máa ń busy so tó bá wà ní location tí n bá pè ẹ́ o lè mọ̀ sí ààyè so jẹ́ ká kúkú lo opportunity tá a rí ní èdè ká rọra fi yà á mo kọ́kọ́ fẹ́ kó tó di bá ibi ọ̀rọ̀ oní àfúnra ẹni ní nọ́mbà mo tó fẹ́ kó o tó ń du àwọn Yorùbá Nation pàápàá jùlọ àwọn tí wọ́n wà diaspora torí pé wọ́n ti pè mí jù lórí ọ̀rọ̀ ẹ̀ so inú mi ò dẹ̀dọ̀ pé àti ẹ̀ wá fún ọ ní nọ́mbà ẹ̀ at last mo fẹ́ kó o kí wọn kó o dẹ̀ tún sọ máìdì ẹ̀ náà lórí Yorùbá Nation yẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh orúkọ mi tàbí Adéwálé Digboluja kò sí kékeré nú ọ̀rọ̀ torí wọ́n ní ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá kan ò ní lọ láìṣẹ tó túmọ̀ sí pé ibi káàró kristi náà ni láfàbọ̀ sí. ọ̀rọ̀ Yorùbá Nation kò ṣe ọ̀rọ̀ èèyàn kan ọ̀rọ̀ gbogbo èèyàn tó bá ní àwọn ojúsùn ọjọ́ iwájú pé báwo ni ìran Yorùbá wà ní ìsìn ṣé báwọn ọmọ wa náà ṣe máa wà rèé ṣé báwọn bàbá wa ṣe fi sílẹ̀ fún wa rèé ṣé bẹ́ẹ̀ làwa náà filẹ̀ fáwọn ọmọ ìjà tá à ń jà yìí ṣe jà ẹnìkan kò ń ṣe Adéwálé Nation kò ń ṣe kìnìkan Nation Yorùbá Nation ni fún àwa tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó kọ́ sínú wa ò dùn pé wọ́n ń gbá ìran Yorùbá sẹ́yìn ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ lórí Yorùbá Nation mo mọ̀ pé láìpẹ́ ọ̀nà àdáwà lọ. àmì ojú òní ti wà so akọ̀fẹ́ ṣe kínní briefly ní ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú màá gbé wálé tàtà máa jọ lọ ìgbà míì tí n bá fẹ́ lọ sí rally òun èsẹ̀ tó máa ń bẹ̀rù nǹkan tó bá fẹ́ ṣe ló máa ṣe nǹkan tí ò bá ní ṣe bẹ́ẹ̀ gbé 100 million lẹ́fun kò ní ṣe torí pé kì í ṣe pé bí ń pa Ọlọ́run Lédùmarè sì ń fún ní àlùbáríkà lórí iṣẹ́ wa yìí lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́run má gba àlùbáríkà náà so mo kì í sọmọ kan tí èèyàn lè tì gbọ̀ngbọ̀ngbọ̀n ntọ́ bá wù ló fẹ́ ṣe nǹkan tó wù ló ń sọ jáde lẹ́nu yẹn kó wá tó di pé àtibáàgbà àti ẹ̀tọ́ sọ kankan mi kọ́kọ́ bá mi sọ nọ́mbà ẹ̀ yẹn fún àwọn èèyàn tó ń dà mí láàmú sódà ẹ̀ ní dà mí láàmú mọ́ ẹ̀ ti ní nọ́mbà Digboluja ẹ̀ lè pé direct nǹkan tẹ́ bá fẹ́ bí ẹ bí nǹkan tẹ́ bá fẹ́ bá sọ ẹ̀ bá sọ dákun bá mi sọ nọ́mbà yẹn. nọ́mbà mi ni 090 63 97 4001 dákun bá mi pè lẹ́ẹ̀kan sí. 090 63 97 4001 4001. lọ́gbọ́n ni màá gbé. ó sọ nǹkan kan sì tó dẹ́rù bà mí torí sọmọ pé ipa tó ń kó nínú iṣẹ́ yìí àjẹkùnrin ni ẹ àbí ìwọ náà mọ̀ pé àjẹkùnrin ni ẹ náà ó sọ kínní kan sì ó ní wọ́n sọ bí ìgbà tó nígbàgbọ́ pé yẹ́sì Ọlọ́run ti dá wa lórí ọ̀rọ̀ Yorùbá Nation láti ní àfojúsùn ẹ̀. èṣù àtẹnumọ́ràn tuntun náà ìṣọ̀tẹ̀ gbogbo bá ń ṣe èyí tí gbogbo àwọn àrọ́mọdọ́mọ wa òfin nígbàgbé wa ni torí àwọn kan
ẹ wo Mẹ́kà táwọn èèyàn ń lọ tán lọ yẹn àwọn náà jàjàgbara àwọn bàbá wọn ló jàjàgbara tó di táwọn èèyàn ná billions ní gbogbo àgbáyé náà ti lọ wò ìjà táwa náà jà èmi mọ̀ pé nígbà tí ìbá ti ṣe ti ọ̀tẹ̀ tí ìṣe ti jàgídíjà kan àbí kí ni kí àpẹ èèyàn kan ní ọmọ ìyá èèyàn kó máa pààyàn ìran Yorùbá kì í tàjẹ̀ sílẹ̀ just kí ní èmi ni mo bí ọmọ mi lọ́mọ ògbédè mi ògbédè ìyàwó mi ògbédè àwọn ọmọ mi ẹ wá ní kí n sọ pé one nation ni wá ṣe one nation ẹni tí èdè wa ò bá ibùn ẹjẹjọ ń gbélé tédè wa àti ìbájọ yíra ìjà ọmọ ṣẹlẹ̀ lójúmọ́ tó clẹ́sọ̀ pé ìran kan tí wọn ò lè sọ tán ìran tèmi kó kàrán ẹ̀ wọn à lè sọ tán ìran tiẹ̀ kó kàn ìran mi pé bóyá lè yára títàn àbí lè bàbá wọn wá ní one nation náà àwa Yorùbá ibùn bọ́ ọmọ Èkìtì bá sọ̀rọ̀ àmọ̀ pé Yorùbá nílé kò sédè tó fẹ́ tà nígbọ́ bí mi ìfẹ́ èrí ìran Yorùbá tó máa sọ ipò tí wulẹ̀ kí ènìyàn lọ́lẹ́mẹ̀tò ẹ mọ̀ pé Yorùbá ló ń sọ so àpéjọpọ̀ òpè ní Pọ̀tàmú nígbàgbọ́ wípé Yorùbá nation á tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́. ojú òní tiẹ̀ ọ sọ kiri kan sí tó wá ronú lọ lórí ẹ̀ ọ sọ̀rọ̀ ń pa Mẹ́kà bí gbogbo àgbáyé ṣe máa lọ every year. bẹ́ẹ̀ni wọ́n jàjàgbara nù. now bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe ọdún Ọ̀ṣun lóṣogbo tí gbogbo àwọn èèyàn máa wá ọlọ́mọdé wọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe nǹkan míì ní oríṣiríṣi gbogbo ìran Yorùbá ó sì lọ bẹ́ẹ̀ gbogbo ìran Yorùbá ó sì wọ́ wá. ìjọ tó ti wá ṣe yẹn ìran tá à ń pé ara wa ni ọmọ ìyá wa ni mélòó lẹ́rí mẹ́. ò ní wà. ó yé àwọn pé àwa òun ṣe nation tàwọn ó wù wọn kán máa ṣe wá bí ẹrú ni Ọlọ́run nígbà fún mi. kò sí àbúrò mi ojú òní tiẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ibi tí ọ̀rọ̀ ẹ délé ni kò ní takú síbẹ̀ ọmọ pé gbogbo ìgbà tí n bá ti rí ẹni mo máa ń ṣàdúrà àdúrà tí mò ń ṣe yẹn ni wípé ibi tọ́lọ̀ ń gbé wọ náà dé níbi iṣẹ́ ilé mi lóòótọ́ bàbá làwa jẹ́ ṣùgbọ́n ìdí bàbá náà ni ọmọ bá kínní wọ́n sì ní ọmọ rọ ẹpọ̀n wọ́n ní kòtò ti bàbá ṣé bàbá sò parí bàbá náà ò sá sò parí so bó ṣe máa ń ṣe yẹn ó máa ń dá mi lọ́rùn gan because o tí ì dún wájú mi sọ̀rọ̀ àrífín fún yàn ni kó tí ó bá dùn ọ́ pátápátá wàá kúrò bẹ́ẹ̀ so ìyẹn ló fi jẹ́ pé gbogbo wàá rí pé àkíyèsí ìgbà tí mò ń rìkọ́dù nìkan ni mo máa ń ṣàdúrà fún gbogbo wa tí bá ti rí ẹ bí mo ṣe máa ń ṣàdúrà fún ẹni yẹn tó wá jẹ́ pé ọkàn èmi pẹ̀lú ẹ ṣọ̀kan lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí tàbí dákun torí Ọlọ́run múra sílẹ̀ àwọn tó wà ní diaspora wọ́n fẹ́ ṣe rally yẹn dẹ̀ ní gan ó dẹ̀ wà lára àwọn èèyàn mẹ́fà tí mo ti fi orúkọ wọn sílẹ̀ already now wọ́n wà lórí pé wọ́n ń struggle lórí bí a ṣe rí déètì tá a fi máa lọ sí interview wọ́n ní déètì ti wọ 2024 not even 2023 2024 so àwọn náà struggle so bọ́lọ̀ ń bá jẹ́ ó bọ́ sí kó wọn náà ti mọ̀ lẹ́mìí ara rẹ̀ ń sìn pé ọ wà lára àwọn mẹ́fà tá a jọ ń lọ kọ́lọ́run lédùmarè ó wù mí ṣe ló wù mí kó náà wá dúró ní Amẹ́ríkà tí gbogbo àjọ dúró l'Amẹ́ríkà ní rally yẹn kájọ dúró níwájú yín àmì ò ẹṣẹ́ ìyá mi kájọ dúró ní iwájú yín báyìí kí ẹ mọ báwọn èèyàn tó ṣe máa wọ́ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa jẹ́ pé wọ́n tẹ̀ wá fẹ́ wò wá wọ́n fẹ́ gbọ́ kí la fẹ́ sọ títí dijọ́ náà Ọlọ́run lédùmarè kò ní jẹ́ ká fẹ́ nìkan kan ṣe àwátì o ọ̀rọ̀ Yorùbá nation yìí bí ewé ṣe é bọ́ lára igi tí ní kí inigi lára bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún wa o wẹ́rẹ́ lọ́lọ́run ó ṣe o àbúrò mi kò ṣe ojú òní ṣe gan ṣe mo dúpẹ́ thank you very much.